mo sọ kíkan fún èèyàn ọgbà ẹ̀wọ̀n ṣe léèrè ọgbà ẹ̀wọ̀n mi ìgbàdúrà ẹ̀wọ̀n fọ́ta mi kò ń ṣe léèrè. kì í ṣe ibi tí ọmọ náà gbọ́dọ̀ lọ. àtọ́. ìrírí ni bàbá ọgbọ́n nílẹ̀ tòní tó mọ́ tá a bá ń sọ nípa ọ̀dọ́ tó ti ná gbára tó ti ná gbòòrò tí òye ayé ti yé dáadáa ọkàn ní Ṣeun Egbegbe o lórí ètò òwúrọ̀ ọ̀làwà ni Olúwaṣeun Kazeem Egbegbe ti ṣàlàyé ohun tí ojú ẹ̀ rí bẹ́ẹ̀ ló ní iṣẹ́ pàtàkì tó fẹ́ rán sí gbogbo àwọn ọ̀dọ́ pàápàá nínú ètò ìdìbò tó fẹ́ wáyé láìpẹ́ yìí kí sì ni òun ní láti Alhaji Musiliu Akinsanya MC Ayédáadé ṣe fún un lọ́jọ́ tí Ṣeun Egbegbe darí dé tó ní òun ní iṣẹ́ òun ìrànlọ́wọ́ ńlá tóun fẹ́ ṣe fún gbogbo àwọn tí ó wà lọ́gbà ẹ̀wọ̀n ṣé orí ẹni mọ̀gún ta ìṣẹ̀ ló pọ̀. mo kí ẹ̀yin ará lé tẹ́ ẹ̀ ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àti mi àbúrò mi ká dúpẹ́ fọ́lọ́run náà. Ọlọ́run ṣeun. ìkọ̀kan ni mo mọ̀ láyè kò sí tí a ṣe lè rìn kórè máa mì but kò sẹ́dá kan tó pàfẹ́ náà àfọlọ́run bá ìwà jàgídíjàgan àǹfà aláṣọ̀tún àǹfà lóṣù kò mórúkọ rírà fún ẹ̀dá mo kàn máa bẹ̀ ọ́ ọ̀dọ́ gbogbo jàgídíjàgan à ń ṣe lè à ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ ìkárí wàhálà kò sí lè ń bẹ̀ because mi ì mọ yí freedom tẹ́lẹ̀. pé kéèyàn wà lómìnira rẹ̀. mo rí pé normal freedom pé tí a bá ti wà láyé freedom ẹ̀tọ́ ni bọ̀gbà tí mo lọ ẹ̀ ṣe mọ yí freedom. lọ́wọ́ ọba o. you get so kò sérè ń bẹ̀ kò sí kọ́tà wáyé gbà ń bẹ̀ tó pé ọjọ́ ọ̀la wa ó dára bọ̀ àwa la ń fi ọwọ́ ara wa ẹ̀kọ́ tó sọnù kiri ó bẹ̀ wọ́n ọ̀dọ́ ẹjọ́ ká sọ́wọ́ kàsówé agbẹjẹmọwọ tó pé ìjọba tó wà tán sìn wọn ráyè rárá o any small thing gbà so ẹjọ́ fún aláàyè náà máa sọ ẹjọ́ ẹ ká mọ́ tá à ń ṣe tó pé kínní kò lè gbìyànjú bí rere a máa fún yàn lórúkọ burúkú ni àyẹ̀dẹ̀ máa wọ ní wàhálà ni ká jọ kò sẹ́dà tó perfect ayé àfọlọ́mọba bọ̀ ẹ ká try ká pé wọn kàn wá àti pé need ká stay away from ẹni tó máa fọ àbí wàhálà ká jìnnà sí gan ẹni mi ó lè lógún ọdún lọ́gbà ẹ̀wọ̀n tó bá jáde náà kó tó má mọ̀ kó tó ń ṣe kó padà sí normal lifestyle náà bọ̀ ìtọ́ náà bá kó sí lọ́kàn tó dẹ̀ wọlé tó jáde ẹ̀tọ́ ẹni pé kò rìn ní ọ̀nà tó tọ́ kó jáwọ́ nínú páàlì kò sèrè kankan bẹ́ẹ̀ ìwọ tó wá mọ̀ ilé tó fẹ́lẹ̀ ẹbí tó fẹ́lẹ̀ ara tó fẹ́lẹ̀ tó bá lọ ṣe jàgídàgan níta ni mo ṣe ìrúdé tó bá lọ fún kó tó fẹ́ tó yàn fúnra ẹni ẹ̀ tó pé kí ni kò sèrè ń bẹ̀ à ń kọ́ àdá à ń kó bọ̀ à ń ṣe kí kò gbà bẹ́ẹ̀ mọ́ ẹ tó bá fẹ́ tẹ̀lé tó fẹ́ dìgbò fún lọ jẹ́jẹ́ tẹ̀kọ́ tó máa tẹ̀ kú ń bẹ̀ àdé láàbúrò ní àwọn ọ̀dọ́ tá à ń sọ yẹn sí ìwọ́n tó wá ní ìbọn ló wọ́n yìí ó ṣe kíkọ́ kiri kan tẹ́mi ẹ̀ bá lọ sí àwọn tó ti lórí ẹ̀ ṣe kinní yẹn wọn ní rántí ẹbí ẹ̀ kankan ó fẹ̀mí ṣòfò ni. torí wọn ránṣẹ́ pé kó lọ ṣe wàhálà kó lọ ṣe súnkọ̀ bẹ̀ wá ìjọ ọ̀dọ́ wípé ẹ̀rọ dìgbòdé à ń kó bọ́n à ń yàdá à ń ṣe gbá ẹ̀ jọ ẹ kí ariwo ẹ̀ bọ̀ lẹ̀ because ìjọba tó wà ń tàn sìn wọn ò fa ìgbà rédèrèdè àná àwọn tí wọn tó fẹ́ tì í síwájú sìn tó bá ṣẹlẹ̀ tán wọn ò ní rántí ẹbí ẹ̀ kan ó ti bá lọ nìyẹn so why ẹlòmíì máa waste life ẹ̀ tó 20,000 naira tó fẹ́ fún so mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ọ̀dọ́ ọjọ́ ọ̀la wa ló ṣe kókó so please ẹ má kẹ́yìn kan tì í lọ ṣe bí wàá lọ ṣe kàn fún mi lọ ṣe kàn fún mi àná olóṣèlú tá à ń sọ yìí wọn á kọ́ fúnra àsìkò tó bá wúlò fún wọn lélẹ̀ tó bá débẹ̀ tán ọ̀nà tí anybody wọn ìwọ tẹ́lẹ̀ bá bọ́ sí náà ọ̀nà tí ẹbí ẹ̀ wọn so please ẹ jọ̀ọ́ ẹ ká ṣe kí ni peacefully tó ní mú jàgídíjàgan jáde ìjọ. iṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀ as a film producer kò sí kó tó stop mo ò stop ẹ̀ ní tí mo jáde mo kàn fẹ́ fi gap lẹ́dẹ̀ kí tẹ́ fi sinmi náà kí tó continue but ètò wa jẹ́ kókó bẹ̀ ni pé about the foundation tí mo ní fẹ́ dálẹ̀ that's my vision when I was in prison pé ọlọ́run tí bá jáde kọ́ báyìí mo fẹ́ máa ṣe at least mo máa tẹ̀ each prison ìkọ́ èmi tí mo lọ ọdún mẹ́fà ibì kan ìkọ́ tán yìí mi tọ́lá kí mo mọ̀ kọ́ tó fẹ́ mo mọ̀ ọlọ́run gbàdúrà mi o ok kí n máa attend each prison o
gbóúnjẹ lọ gbékọ̀ lọ gbólúṣùṣì lọ bẹ́ẹ̀ and there are many email tó wà bẹ́ẹ̀ náà tó pẹ̀lú mi ó wà lọ́gbẹ̀wọ̀n fún ọdún mẹ́ta ọdún méjì tó yẹ pé 30,000 naira 20,000 tó wà fi perfect bail yẹ ló ń wá tí kò rí tó fi wà mẹ́ fọdún méjì ọdún mẹ́ta so that kind of people now lọ àwọn ìjọba irú kéèsì yẹn bẹ́ẹ̀ ṣé kó máa wà ní ṣé kó máa dé level no sir now irú èmi sìn ìjáde mi sí pé kọ́lọ̀ fún mi lágbára mi ìfẹ́ ìbá bẹ̀rẹ̀ foundation mi sìn okay for example mo wá sí Ìkòyí prison lónìí sìn ẹ wá mi kọ́ ọ̀ mẹ́wàá jáde tẹ́ pé bíi wọn bí under 50,000 above fine agbára mi èèyàn mẹ́wàá lágbára mi ká kì í ṣe bíi wọn kọ́ jáde owó wà lára nǹkan tí mo fẹ́ ṣe nígbà pé gbogbo prison kankan fi máa attend all over Nigeria every 3 times in a month mo máa ṣe ni pé gbogbo tó ń gbé láàkún mọ Olúọmọ sí nígbà tí mo jáde October 11 2022 mo jáde ní prison so mo lọ rí Olúọmọ mo lọ bá wọn lé gbogbo tó fẹ́ ṣe náà foundation kan bẹ́ẹ̀ náà mo explain everything fún wọn ní Ṣeun o ti wà pẹ̀lú mi ti pẹ́ ọmọ ló jẹ́ sí mi ok now gbogbo tó fẹ́ ṣe náà owó náà ni o máa fi bẹ̀rẹ̀ ok now mo wà post kọ́ báyìí as chairman jẹ́ kí fún ẹ ní àyè báyìí branch chairman pé wọn náà at least from there màmá rí ọ̀hún tó rọ́kọ̀ bọ̀ kó jáde a lè ṣe ẹ̀kọ́ tó ní plan tó ní iwájú sòkò tọrọ ti iṣẹ́ ìwọlé sí àárín yẹn nìyẹn so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo lè dúpẹ́ lọ́wọ́ Alhaji Musiliu Ayinde Akínsọ́yà àti gbogbo àwọn tó ti ṣe àtìlẹ́yìn ẹ̀ṣin odòkojú ní tí.